Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Mo kí yín ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la máa bá ọ. Ikú kò ní wá gbé ṣe o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó ti dogun o, ó ti dèṣù, kódà ó ti di wàhálà. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àgbààgbà Fúlàní ni o. Kódà àwọn ti yarí. Àwọn àgbààgbà Fúlàní ti yarí o. Ẹ fẹ́ gbọ́n tí wọ́n sọ? Wọ́n ní gbọ̀dọ̀ náà wọn ò wulẹ̀ bá wa pò. Bàbá Tinubu ló ṣì ń bá pò. Bàbá Tinubu ló ṣì ń bá pò case. Wọ́n ti gbaná jẹ mọ́ bàbá Tinubu lọ́wọ́. Lórí ọ̀rọ̀ lẹ́tà kò ṣe lẹ́tà yìí tí olóyè Sunday Igboho submit ní o. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbaná jẹ mọ́ bàbá Tinubu lọ́wọ́. Wọ́n ní irú rédèrèdè wo nìyẹn? Báwo ni ọ̀bọ ṣe ṣorí tí náà kí ó ṣorí tó fi jẹ́ wípé ẹ̀dẹ̀ lajúlẹ̀ kí olóyè Sunday Igboho? Wọ́n ní báwo ló ṣe fà á tí Igboho ṣàfidẹni tó ń rìn freely, tó ń lọ tó ń bọ̀ nínú ìlú tó dẹ̀ jẹ́ wípé wọn ò mú. Àgbà Fúlàní ìrìn ló jáde ló sọ̀rọ̀, ìyẹn Gàtúùsì yìí, Ògòlòlò yìí àbí kí lorúkọ rẹ̀ gan. Torí ńgbà tó máa bọ́ tàǹsìn, ó ní ìjọba ó sọ pé ìkà ni ìjọba ń ṣe, pé báwo ni wọ́n ṣe máa fi olóyè Sunday Igboho sílẹ̀, òun àti Professor Banji Akintoye lórí lẹ́tà tí wọ́n submit. Lórí lẹ́tà tí wọ́n submit ni o. Wọ́n ní báwo ló ṣe máa fi wọ́n sílẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìjọba ò mú wọn. Wọ́n ní báwo ló ṣe lè gbà débi pé wọn ò dẹ̀ gbé ìgbésẹ̀. Ó ní wọn ò gbé ìgbésẹ̀ sí. Ó ní ṣèbí èèyàn kan ní Nnamdi Kanu. Ṣèbí ẹ̀ṣẹ̀ kan náà lòun àti Nnamdi Kanu ṣẹ̀. Kí wá ló dé tó fi jẹ́ pé wọ́n mú Nnamdi Kanu, wọn ò mú olóyè Sunday Igboho ṣá. Ìyẹn ní kọ́kọ́ o. Kódà ó fi jẹ́ kó yé wa pé ṣé ẹ rí o, tẹ́ ẹ bá fẹ́ ṣe dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, IG ìyẹn Inspector General pé ó nílò láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ nípa mímú olóyè Sunday Igboho ṣá. Bẹ́ẹ̀ ni wọ́n ló nílò láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ nípa mímú Igboho ṣá, nítorí èèyàn kan ò lè máa rìn nílùú tí wọn ò dẹ̀ ní mú. Oníṣẹ́ Igboho ṣó gbéná sórí ni? Oníṣẹ́ olóyè Sunday Igboho ṣá ṣó jẹ́ nǹkan kan téèyàn ò lè mú ni? Báwo lèèyàn ṣe máa kọ lẹ́tà tó kọ lẹ́tà lọ sí United Kingdom? Dájúdájú ó ti commit crime nìyẹn. Wọ́n ló ti di terrorist nìyẹn. Since tó ti jẹ́ pé ó kọ lẹ́tà lọ sí United Nations, ó kọ lẹ́tà lọ sí United Kingdom. So ó ti ṣe nǹkan tó jẹ́ pé ó lòdì sí ìlú. Ó ló ti ṣe nǹkan tó lòdì sí ìlú o. Fún ìdí èyí, kí bàbá Tinubu kí ni wọ́n ń wò? Kí ni wọ́n ń wò tó fi jẹ́ pé wọn ò lè mú ọmọ Adéyẹmọ? Kódà ó ní kí ni wọ́n ń wò tó fi jẹ́ pé òun dẹ̀ ń yan fanda ẹ̀dẹ̀ tí Nnamdi Kanu ẹ̀ tí òun mọ́bì kan. Ìyẹn ní oníṣẹ́ wa gbẹ́ o. Ohun tó bá fi lè mú tí wọn ò bá ti lè mú olóyè Sunday Igboho ṣá. Tó ti lè mú olóyè Sunday Igboho ṣá. Kí wá lọ kúkú fi Nnamdi Kanu sáà mọ́ fi kọ́ kúkú fi òun náà lẹ̀. Oníwọ̀n ìgbà tó ti lè fi mú olóyè Sunday Igboho, kọ́ kúkú fi Nnamdi Kanu náà sílẹ̀. Á jẹ́ pé kí a máa commit crime lọ, nítorí èèyàn kan ló submit lẹ́tà tí wọn ò mú. Onífúndí èyí kọ́ máa commit lọ. Ṣé Igboho kí ló dé tí a fi lè mú Igboho? Why can't they take Igboho ṣá? Why can't they arrest Igboho ṣá? Débi pé ó wá ó lọ, wọn ò dẹ̀ fọwọ́ pa. Bet ẹja sọ̀tọ̀ fúnra wa. Àgbà Fúlàní ló jáde ló sọ eléyìí o. Láàárín mi àti yín bàbá Fúlàní, ṣé ẹ̀ṣẹ̀ wà ní kéèyàn jáde fún self determination ni? Ṣé ẹ̀ṣẹ̀ wà nù pé kéèyàn jáde fún self determination ni? Olóyè Igboho ṣá ó dìde fún ẹ̀tọ́ ọmọnìyàn ni, ó dìde fún òmìnira àwọn èèyàn rẹ̀.
ó dìde fòmìnira àwọn ará ìlú ẹ̀ ni, kò ń ṣe pé bóyá ó jalè, kì í dẹ̀ ń ṣe pé bóyá ó pààyàn, kì í dẹ̀ ń ṣe pé bóyá ó kọ̀míìtì nǹkan kan, bí kò ṣe pé ó dìde pé ẹ jẹ́ ká kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Torí nígbà tí wèrè ayé àgbà Fúlàní yìí máa sọ̀rọ̀, ó ní Nigeria is not for everyone, it's not for Yorùbá, it's not for Hausa, it's not for Igbo, it's not for Fúlàní. Bẹ́ẹ̀ láàrin èmi àti yín a mọ̀ pé rọ́lẹ̀ ń pa. Àwa náà mọ̀ pé láàrin èmi àti ẹ̀yin náà mọ̀ pé Fúlàní ló ní Nàìjíríà báyìí, torí ìlàjì Nàìjíríà Fúlàní ló control. Ẹ̀yin náà gbọ́ bó ṣe ń pàṣẹ fún, ẹ wo bó ṣe faraya fún bàbá Tinubu. Wọ́n máa sọ tán, ẹ dúró, ṣèbí ńgbà tó ń sọ̀rọ̀ sí tí wọ́n sọ wípé olóyè Sunday Igboho Òòṣà ó jẹ́ kí wọ́n mú. Kí ni kí wọ́n ṣe sí àwọn títí wọn, àwọn ọmọ wọn tó jẹ́ pé wọ́n ń wọ ilẹ̀ Yorùbá, wọ́n ń pa wá bó ṣe wù wọ́n. Àwọn ọmọ wọn tó jẹ́ pé wọ́n ń wọ ilẹ̀ Yorùbá, wọ́n ń ba nǹkan ọ̀gbìn wa jẹ́. Àwọn ọmọ wọn tó jẹ́ pé wọ́n wọlé wa, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ọmọ wa, àwọn ìyá wa, àbúrò wa obìnrin, wọ́n ń ṣe wọ́n báṣubàṣu. Ẹ jọ̀ọ́, ṣé ẹ jáde ẹ sọ̀rọ̀ ńgbà yẹn? Ìgbà tó jẹ́ bẹ́ẹ̀ ńgbà yẹn, ṣé ẹ jáde láti sọ̀rọ̀? Nítorí pé ó wá dìgbà tí olóyè wa lọ submit lẹ́tà, ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀. Olórí burúkú ni wèrè tó ń sọ̀rọ̀ yìí o. They should go and arrest Gumi and Badejo first. Fẹ́ẹ́ ní náà. Wọn ò rí yẹn, even Matawale wà ń bẹ̀ yẹn gan, wọn ò bú so. This man is really mad. Sunday Igboho is not a terrorist o. Bẹ́ẹ̀ ni, nítorí he is a freedom fighter for Yorùbá nation. Bẹ́ẹ̀ ni Igboho no going back o, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Wọ́n ní this man dey really crazy o, nítorí wípé kọ́tọ̀kọ̀tàn ló ń sọ lẹ́nu. Ìwọ tó bá ń sọ pọ́n nídìí kọ́ arrest ẹ̀, ìwọ gan wọ́n ní láti arrest wọ. Bẹ́ẹ̀ ni, nítorí wípé ohun tí ìwọ gan ń sọ lẹ́nu ò sọ̀rọ̀ nìyẹn. Àwọn ọmọ tí yín tó ń ṣe wá bó ṣe wù wọ́n gbà yẹn, ẹ jọ̀ọ́, kí ló dé tẹ́ ẹ̀ arrest wọn? Kí ló dé tẹ́ ẹ̀ bọ́ta kẹ́ ẹ̀ control wọn pé ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ dákun, ẹ stop wáyé, ẹ ṣe yẹn o. Bẹ́ẹ̀ ìgbà tó wá di wípé olóyè Sunday Igboho wá gbéra láti submit lẹ́tà, ìyẹn ni gbogbo yín ṣẹ̀ṣẹ̀ wá jáde lẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí lẹ́yọ kọ̀ọ̀kan, lẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí. Ẹ wo, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ̀yin ìyá mi, bàbá mi share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yí àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fi ń sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbélé, bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation. Ó dàbọ̀.